Ẹ kú iṣẹ́ gbogbo ẹ̀yin ìyá wa pátá, ẹ kú àdúrótì wa, ẹ kú ìgbà gbogbo wa, ẹ kú bí ẹ ti wà lẹ́yìn wa tí ẹ ò sì padà. Gbogbo ẹ̀yin bàbá wa pátá, a dúpẹ́ lọ́wọ́ yín. Gbogbo ẹ̀yin èèyàn wa pátápátá tí ẹ ń fi inú kan bá ọ̀rọ̀ Yorùbá nation yìí lọ, a dúpẹ́ gidigidi gan lọ́wọ́ yín. Ẹ ṣé, ojú ò ní tì yín. Thank you. Mo ní fi àkókò púpọ̀ sílẹ̀ lórí ọ̀rọ̀ fídíò yìí. Bẹ́ẹ̀ sì ni màá fẹ́ kí gbogbo ẹ̀yin èèyàn wa tó wà ní Amẹ́ríkà, àwọn èèyàn wa tó wà ní Canada, àwọn èèyàn wa tó wà ní Dublin, àwọn èèyàn wa tó wà ní UK, àwọn èèyàn wa tó wà ní gbogbo Europe pátá, àwọn tó wà ní Australia, àwọn tó wà ní Asian country àti Africa. A fi àkókò yìí lẹ́ẹ̀kan sí sọ pé ẹ ṣé, ẹ kú ọmọ ṣe lórí ọ̀rọ̀ tó ń lọ nílẹ̀ yìí. Ohun tí ìjọba Nàìjíríà ń wá ni wípé wọn ò fẹ́ jẹ́ kí ẹnikẹ́ni kó sọ ọ̀rọ̀. Wọ́n fẹ́ silent everybody láti máa ṣe ìgbádùn ara wọn. Àwa ò dẹ̀ ní gbà, kò ní possible, kò sí bí a ṣe fẹ́ ṣe tí èèyàn kan á máa hùwà ìbàjẹ́ tí a dẹ̀ máa silent lé lórí. Kò lè possible. Ohun tí gọ́fìmẹ̀ntì Nàìjíríà ń wá ni wípé ohun táwọn bá ti ṣe táwa rí pé kò tọ́, a ò gbọ́dọ̀ sọ̀rọ̀ lé lórí. Ohun tí wọ́n ń sọ ni wípé ohun tí àwọn sọ òun ni abẹ́ máa gé. So possible? Can you rule people like that? Ṣé ẹ lè wá máa ṣe olórí lórí àwọn ènìyàn bẹ́ẹ̀? Kò possible. Àwa ò dẹ̀ ní gbà nítorí wípé kò lè possible. Ọ̀rọ̀ Yorùbá nation yìí mo ti sọ ní kì í ṣe àìmọye ìgbà wípé ohun tí Olúwa sọ fún wa nìyí lórí rẹ̀. Ó ní nítòótọ́ Nàìjíríà máa pín. Nítòótọ́ Yorùbá tá a pè ní Yorùbá nation or Odùduwà republic máa ya láàrin wọn. Ìkẹta tí mo máa ń tẹnu mọ́ lójoojúmọ́ ni wípé Olúwa sọ wípé àwọn tí wọ́n ń darí orílẹ̀-èdè Nàìjíríà tó jẹ́ ìjọba, ó ní wọn ò ní jẹ́ ká lọ pẹ̀lú àlàáfíà. Ṣé iná rí? Ṣùgbọ́n púpọ̀ nínú yín ohun ènìyàn lẹ̀ ń gbọ́, ẹ ò gbóhùn Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí ní agitator. I am not an agitator. I am a prophet of God. But ìran tí Olúwa fi wọ̀n mí lórí ọ̀rọ̀ Yorùbá nation, òun ló gbé àwa jáde láti wá máa sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ Yorùbá nation. And the last which God said, He said, if really Yoruba people, you need freedom. If really Yoruba people, you need freedom, it is war that we can use to settle the case. Ogun la máa fi settle it. Okay.
ṣé ohun tó ṣẹlẹ̀ lánàá ṣé kò ti tọ́ kí gbogbo ẹ̀yin ọmọ Yorùbá nílé lóko kẹ́ ẹ jáde, ẹ ò lọ bẹ́nikẹ́ni jà, kẹ́ ẹ lọ protest lórí ohun tí ó happen lánàá yẹn. Tẹ́ bá wò bí mo ti ń sọ àwọn àsọtẹ́lẹ̀ mi, mo ti máa ń sọ wípé no war, no freedom. Now tí àbá ti lè wá jagun, ẹ jẹ́ ká fẹ̀dọ̀ lórí òróró. Sórí bí mo ṣe mú ọ̀rọ̀ mi yìí, bí ẹ bá ti wá rí wípé ẹ̀yin ò tí ì ṣetán, àwa ti ṣetán, pé ẹ̀yin ò tí ì ṣetán, èèyàn kan ò lè dá jagun. Gbogbo wa pátá, gbogbo wa, èèyàn kan ò lè dá jagun. Gbogbo wa la máa dìde tán tá a bá fẹ́ jagun, and we will see the readiness in you. We are ready. Kì í ṣe èèyàn kan. Ọ̀pọ̀lọpọ̀ ló ń pè mí, báwo ló ṣe wọnú ilé, báwo ló ṣe gbá, kò jẹ́ kó wọnú ilé. Ẹ jẹ́ kí n yànnàná ọ̀rọ̀ náà fún yín kó lè yé gbogbo ẹ̀yin ọmọ Yorùbá tó wà ní gbogbo àgbáyé. Ṣé níbi tí ènìyàn 5 wà tọ́kójú òṣùwọ̀n tí wọ́n tọ́ pé wọ́n dúró gẹ́gẹ́ bí warrior, tí wọ́n dẹ̀ kó battalion wọbẹ̀, tí irinṣẹ́ wọ́n dẹ̀ pé, kí lẹ expect bí kì í ṣe yẹn? Ohun tó lè ṣẹlẹ̀ nìyẹn. Èèyàn mélòó ló wà nulẹ̀? Ẹni tó dẹ̀ wà nulẹ̀, à ń kófìrí wípé ọlọ́wọ́ kejì ẹ̀ gangan wà ńbẹ̀, àwọn ọmọ wà ńbẹ̀. Ó níye advance tó lè ṣe níbẹ̀ kí wàhálà má padà ṣẹlẹ̀ lórí ọlọ́wọ́ kejì àti àwọn tó ti ara ẹ̀ jáde, tó pé a ò fẹ́ fi gbogbo ẹnu sọ̀rọ̀ yẹn tán níbẹ̀. The only way náà ni pé escape route Ọlọ́run dẹ̀ ṣe. Ẹ̀dí gbogbo wa bá wá ń capitalize lórí pé kò jẹ́ kí wọ́n lè rí ilé wọ̀. Ṣé ìwọ mọye battalion tó wọbẹ̀? Ìwọ mọye kinní yẹn tí wọ́n release síbẹ̀? They are many. Kì í ṣe 300 o, kì í ṣe 400, kì í ṣe 500. Pé nǹkan tó ń jáde, ìwọ lọ wò dáadáa, nǹkan tó ń jáde kékeré báyìí, tí wọ́n dẹ̀ ń rè ní ẹ̀ tí kì í ṣe 2 hours. Ṣé jẹ́ kí a fúnra wa ní ọ̀rọ̀ sọ, kí a sì gbọ́ra wa yé dáadáa. Ṣé kò sí nǹkan tí bàbá lè ṣe bí kò pé kí ni ó máa advance. Ọlọ́wọ́ kejì dẹ̀ wà nínú ilé náà bẹ́ẹ̀, àwọn ọmọ tó wà bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ láwọn wá disappointment, àwọn ṣe kiri kan, ó jẹ́ kí wọ́n ti ró ilẹ̀, ó jẹ́ no, kì í ṣe irú ibẹ̀ yẹn ni wọ́n ti ń ró ilẹ̀, tó pé kò sí boundary ni wọ́n ti ń ró ilẹ̀ ní ayé àtijọ́. Community tí ó fẹ́ ró ilẹ̀ yẹn, wọ́n mọyì àwọn èèyàn tó wà nínú community yẹn. Okay, ilé 8 ló ń gbénu community yìí, lẹ́sẹ̀kẹsẹ̀ wọ́n ti fún gbogbo wọn ní information, wọ́n dẹ̀ ti fún àwọn ọmọ wọn ní ìkìlọ̀. Ẹ má jáde. Ìyẹn ò lè work níbẹ̀ ní ayé ìsìn. Àìmọye àwọn ọmọ lẹ́yìn tí wọ́n bá ní wọ́n ti ṣe bẹ́ẹ̀ tán, àwọn tó ń bọ̀ láti party lágo 12 òru, àwọn tó ń bọ̀ ṣé torí àwọn tó ń bọ̀ ń party lágo 12 òru ni wọ́n ṣe sílẹ̀? No. Ṣé ìyẹn ò ṣeé ṣe ní ayé ìsinsìnyí? Àfi ìgbà tí ogun bá dé pátápátá torí kálukú ti ṣe rẹ̀ sílé làwọn yẹn ṣeé ṣe. Ẹ má jẹ́ ká dẹ́nikẹ́ni lẹ́bi. Ẹ má jẹ́ ká gbé ẹ̀bi sórí ẹnikẹ́ni. Ọ̀tá pọ̀ fún Yorùbá gan. Ọmọ Yorùbá fúnra ẹ̀ gan, ọ̀tá Yorùbá tún ni. Ohun tí mo fẹ́ jẹ́ kẹ́ ẹ mọ̀ nìyẹn. Ọ̀tá ó pọ̀ fún Yorùbá gan. Ọmọ Yorùbá fúnra ẹ̀, ọ̀tá tún ni fún Yorùbá. Báwo la ṣe fẹ́ ṣe? Ó ní báwo ni a ó ṣe làjà? Jésù ọba ìyè, báwo ni wọ́n ṣe làjà?
bàbá ràn mí lọ́wọ́. Òkun nílé ayé, kò sẹ́dá tó lè la ajá, ṣùgbọ́n nípòrè ọ̀fẹ́ Jésù la lè fi yege. Àní báwo ni wọ́n ṣe la ajá, bàbá tó wá sọ́nà. Bí a ṣe wá fẹ́ làjá, òun ló kún báyìí. Bàbá ò ṣojo, ṣùgbọ́n láàárín ọmọ Yorùbá, lọ́tà Yorùbá wà láàárín wọn, lára àwọn ọba ilẹ̀ Yorùbá. Ìjà ọba ilẹ̀ Yorùbá ní Sunday Igboho ń jà, là ń jà. Ìjà ọgbọ ọmọ Yorùbá pátá ní olóyè Sunday Igboho ń jà. Kò gbé ìbọn, àmọ́ bí tí wọ́n ti rí ìbọn tí wọ́n fi róòpù wọn, ṣùgbọ́n ìyẹn dìgbà náà nà kó pààyàn. Bẹ́ẹ̀ ni Fúlàní ń pa ènìyàn lójoojúmọ́ tí wọ́n dẹ̀ mọ ibẹ̀, wọn ò lọ àtáàkì wọn. Maybe because Fúlàní ò sọ wípé kẹ́ẹ̀ka bírèkì ìlú, I think so. Nítorí ẹ̀ lè ṣe lè àtáàkì Fúlàní. Àwa tá a ní pòkè fáì, Fúlàní ń fún wa ń wàhálà, wọ́n ń pa àwọn ọmọ wa, wọ́n ń pa ìyá wa, a ò lè travel mọ́, o ò lè kúrò from one state to another. Àyà ti máa jẹ́ àwa tá a wá dìde pé no, enough is enough. Tó bá ti rí bẹ́ẹ̀ tí ẹ ò ti lè kápá Fúlàní gẹ́gẹ́ bí ìjọba with justice over all its citizens, not one. The government of a country will be faithful over all citizens, and it has to treat them the same. Not just a tribe. You are treating a tribe. You are treating them good than others. Àwọn yìí ń pa èèyàn, ẹ ò dá wọn lẹ́kun, ẹ ò ṣe nǹkan kan fún wọn. Àwa wá jáde, a ò pààyàn, a ò jà. Peaceful protest la pé, ẹ wá bẹ̀rẹ̀ sí lé wa kiri, ẹ wá bẹ̀rẹ̀ sí fi wá wẹ́lọ̀ kiri bí ẹ ṣe fẹ́ mú wa. Kí la ṣe fún yín? Do we kill people? Are we bound to tell the government that what they are doing, it is not right? Is it a crime for we to protest? Please, we need to know. We don't fight in any of the protests we have done. We only go out so that the government, we will seek the attention of the government of Nigeria to let them know that so thing that is happening, we are not happy with it. That is all. Why? Kí ni ẹ wá lọ ń jà fún? Tó bá wá jẹ́ pé ẹ ti ẹ̀ wá lágbára ní tòótọ́, tó bá jẹ́ pé ní tòótọ́ tí kì í ṣe wípé tí kì í ṣe pé ẹ̀yìn ìkùlé lẹ̀ ń bà wọlé, kí ni ẹ lọ ń mú èèyàn fún lóru tí ẹ ò débẹ̀ láàárọ̀ kùtùkùtù kí ẹ dẹ̀ ṣe ohun tẹ́ ní ṣe tí gbogbo ayé rí yín pé ẹ̀yin lẹ wá? Why all this? Why are you treating your citizen like this? Why are you betraying the vow you have made in the first day before they swear you in? The government of Nigeria. I am not talking to only one person now. I am not talking to Buhari, I am not talking to him alone now. I am talking to the old people that is ruling Nigeria. Why did you betray that vow you said in the first day when they swear you in that you will protect life and properties of your citizens? Look at it now. You don't protect everything. In abroad that you are going, look at the way they are protesting there. And no one, no police, no army will launch bullets to them or mishandle them. It is a protest. And your own as a leader, that is why you are a leader. Your own as a leader, you are to
listen to the people that is under you. Listen to them. Tí ẹ bá ti wá rí pé ẹ ò gbọ́ wa, ohun tẹ́ ń sọ ni wípé ẹ ti kó wa sí abẹ́ ẹrú, à ń ṣe ẹrú. A ní freedom láti sọ̀rọ̀. But kí ló wá dé láti ànánsẹ̀? Ó jẹ́ kí ròyìn ti máa lọ lọ́dọ̀ àwọn ọmọ Yorùbá. Ṣé pé mò ń sọ fún wọn? About 4-5 videos I have dropped. A sọ pé à ń tì torí ọjà jà. Ọjà níta ní ń jà lẹ́ǹkùlé òun. Ṣé ti pé òun ló ti result nsìn? Èèyàn kan ò lè dá jagun. Kò sí bí ẹ ṣe fẹ́ ṣe. No matter how you are saying it, ọ̀lẹ ni wọ́n kàn ṣú agbára ni ẹ lọ jà. Listen, can one person go and fight? It is not possible. It is not a personal fight. It is a fight that comprises the whole country. One person cannot go to fight. When God sent Moses, it is not only Moses that go to fight. There were many. With all the people of Israelites that he gathered in the land of Egypt, ni wọ́n jọ lọ kojú ìjà. Ní tòótọ́, àwọn kan wà láàrin wọn tòótọ́ tí wọn ò gbàgbọ́, wọ́n kú sínú ogun yẹn ni. Ṣùgbọ́n àwọn tó gbàgbọ́ wọ́n padà dé ilẹ̀ ìlérí. Lára àwọn tí Ọlọ́run rán tí wọ́n jọ jà ìjà yẹn, àwọn ni Moses. Moses was the head of the battle. Aaron wà níbẹ̀. Lára wọn láti rí Kélébù. Lára wọn láti rí Joshua. There is no way I, Baba confirm, will proclaim authority without ẹni tó wà lókè tá a pè ní Ìgbòho. When Igboho said tomorrow we are going there to protest, there is nothing can change it. Because order will come from the superior and we will move. Sáwa ò lè débẹ̀, tá bá débẹ̀, ká wá ṣẹlẹ̀ tó ta ló rán wa lọ síbẹ̀. A ní láti gbọ́ order. Even army tó fẹ́ wá bá yín láti bá yín jà, order láti òkè ló máa gbọ́ lẹ́sẹ̀kẹsẹ̀. You will release order. Fire them. Over the fire. Tí wọn ò bá ní fire them, tó bá fire, á lọ ru ẹjọ́. So we are still waiting for the order. Because after tí Baba Koiki jáde lánàá, tí wọ́n sọ gbogbo ọ̀rọ̀ tí wọ́n fẹ́ sọ yẹn pé on the 3rd there is no going back. Nínú program yẹn ni wọ́n ti release press tí wọ́n ti ń ṣò dodo rádaràda tí wọ́n ń ṣò yẹn ipe kìíní kan igba wọ́n ká nǹkan kan mọ́lé wọn, wọ́n kó aṣọ wọn, wọ́n ṣe gbá. Mo wá wò pé ìyẹn náà ló jẹ́ kí program yẹn kí wọ́n cut it off kíákíá. But we are waiting. Ashima release video ní alẹ́ yìí to let everybody know what is really going on about tomorrow protest in Lagos. We fight nobody. We only demand for our right. That we cannot continue like this. There is not food to eat. Níbi tí èèyàn kan ti ní 100 billion nínú account, ní àwọn kan dẹ̀ ti ní wọn ò ní kọ́bọ̀ nínú account. About 4 people that I tried to talk to today, wọ́n àti ẹ̀mú tí ẹ fẹ́ change ká tí ẹ fún wọn lówó tó fẹ́ fi jẹun jẹ. Ṣé send account yín sí mi? Wọ́n ní àwọn ò ní account, ẹ ò ní account. Bẹ́ẹ̀ ṣe dàgbà tó nínú Nàìjíríà, you don't have an account. Ibi tí ìjọba Nàìjíríà bá wọn dé nìyẹn. Wọn ò l'account. Àti wọn ò rí owó tí wọ́n lè kó lọ sí báǹkì. Look at it. Nàìjíríà, kí la ṣe fún yín? Ìjọba Nàìjíríà, kí la ṣe fún yín? Ẹ jẹ́ ká mọ̀, kí ni ẹ̀ṣẹ̀ wa tẹ́ fi ń fìyà jẹ wá? I don't talk only to Tinubu again, alone. I am talking to all the people that is ruling this country. All the people ruling this country called Nigeria. I am talking to. Kí ni ẹ̀ṣẹ̀ wa? Kí la ṣe fún yín? Ṣé bẹ́yìn náà ní ọmọ tí yín? Ṣé ń gbọ́ mi? Ẹ ní ọmọ tí yín náà. Ọmọ tí yín ìdí tí kò ṣe lè jáde láti wá protest pé ó ní ìtẹ́lọ́rùn. Gbogbo nǹkan ló ní. Ṣé ẹni tẹ́ ti fún ní 1 billion tó wà nínú àkáǹtì or 20 billion ṣó lè bọ́ta? Ọmọ tí yín wà contempted. Ó ní gbogbo nǹkan, ó ní owó, ó ní ipò, ó ní gbogbo wọn ò lè bọ́ta. Tètè bá ń fi level
yẹn wo àwa tá ń bọ́ta láti protest tẹ́ pé ẹ máa ní ṣe ọ̀rọ̀ ọmọ yín náà ń ta ni ṣé wọ́n ọmọ yín ta ni bí ẹ ṣe tọ́ ọmọ yín ni wọ́n ṣe tọ́ wa ṣé bí ọmọ yín ṣe ń gbádùn làwa ṣe ń gbádùn. Just go and answer the questions. We need to protest. It is our right to protest. Nothing can change decisions except you decided you need to change. You cannot treat your citizen this way you are doing it. We are not fighting anybody. We don't hold a gun. We don't hold anything. We don't even hold a matches. We only come out with our mouth to protest. Why are you releasing gun to our body? Why are you shooting us? Let everybody hear this in the whole world. By you that you are listening to what I am saying, share it to everywhere. Let them hear what I am saying. Share this video to where it is important for them to hear. No, mi ò show bí agbára. Níbi tí ẹjọ́ ti bá mi lánàá ni mo ti ṣe. Àná yẹn was so stressful. Níbi tí ẹjọ́ tó ti bá mi, òun ni mo ti ṣe fídíò. Kì í ṣe òun nìkan ni mo ṣe nígbà tí mo ń drive bọ̀. No. Look at it now. Níbi tí ẹjọ́ ti bá mi ni mo ti ṣe tìyí náà. Níbi tí ẹjọ́ ti bá mi ni. Níbi tó ti bá mi lánàá yẹn lẹ ti pé mo ti ṣe yẹn. Àgbà kì í wà lọ́jà kí orí ọmọ tuntun kó wọ́. Òun ló sáré mú wa wọ inú ibi tá a wọ̀ lánàá tá a ti lọ ṣe fídíò yẹn. Kò jẹ́ kó rí bẹ́ẹ̀. Ibi tó ti wá bá wa yẹn náà, òun láti sáré ṣe yẹn tàbí bọ́ta. Bí ọ̀kan bá dẹ̀ pè wá lólógun, Ọlọ́run ló ń pè ní ológun. Ó ní ológun lolúwa, ológun lolúwa, olúwa ní orúkọ rẹ̀, ológun lolúwa. Olúwa dá gbogbo ẹ̀ ní kíkà lè lù. Àwa ò báyàn pààyàn rí, a ò fi èèyàn wá owó. We have against anybody which has done that, has go against the will of God. Kí la wá ń wá nú ayé yìí tí a ṣe máa padà lọ́rùn yín ẹ̀ lọ́rùn. But gbogbo ohun tí Ọlọ́run dá tó jẹ́ ewé egbò Ọlọ́run ló dá. Òun là wá lò. Ta kó pọ̀. Kọ́ tí mo ń sọ fún ẹni pé ó beyond woman imagination. Kó tó kó nǹkan méjì pọ̀, kó tó dẹ̀ di ogun. Wá rí pé kí ni thinking wo ló fẹ́ rò débẹ̀? Ẹni tó ṣe báírò tá fi ń kọ ìwé ìwọ lọ bèrè pé kí ló rò débẹ̀? Ó beyond woman imagination tí kì bá ń ṣe pé Ọlọ́run ló wọ brain yẹn tó wá ń sọ pé ṣé báyìí ó dẹ̀ di báírò. Ẹni tó ṣe fóònù tá fi ń sọ̀rọ̀ yìí tí a fi jọ ríra wa yìí ó beyond woman imagination. Èrò wo ìwọ go just think, sit down and think. Èrò wo ni èèyàn fẹ́ rò débẹ̀ tó máa fi ṣerú fóònù tá fi ń sọ̀rọ̀ yìí bí kì bá ń ṣe pé Ọlọ́run fún rẹ̀ ló kọ̀ wọ inú ẹ̀. Dàtọ̀ Ọlọ́run pé ó necessary fún wa ká lè lo fóònù, ó kọ̀ wọ inú ẹ̀. Ọlọ́run dẹ̀ ń sọ fún yá ṣe báyìí. Ó tán. Ó beyond woman imagination. Ẹ yé pè ní fetish. Ọ̀rọ̀ burúkú ni. Olúwa ló ní gbogbo ewé àti egbò. Òun ló dá èṣù ò dá nǹkan kan rárá. Nítorí ẹ̀ àìmọye ọ̀pọ̀lọpọ̀ láti fi ewé àti egbò láti fi heal diabetes ni, stroke ni, hypertension ni. A lot of things. Ìyẹn tún lọ bẹ́ẹ̀. O ṣoríire ló fẹ́ ṣoríire, o ṣàṣeyọrí ló fẹ́ ṣàṣeyọrí. A lot of things Ọlọ́run ló dá. Ṣé torí bá ń fún ẹ? Just answer this question. Ọ̀pọ̀lọpọ̀ ló ń bú wa, àwọn ò kíá, but àwa máa sọ òtítọ́ fún ẹ kí òtítọ́ yìí kó lè sọ ẹ di òmìnira. Ọ̀pọ̀lọpọ̀ ló kọ̀wé sí wa tó bú wa, we don't care. Ọ̀pọ̀lọpọ̀ ló ní we are mad. Listen, kò sí Kristẹni Nàìjíríà tẹ́lẹ̀, kò sí Mùsùlùmí Nàìjíríà nílùú yìí tẹ́lẹ̀. Ẹ̀sìn àbáláyé ni gbogbo wa ń ṣe tá a dẹ̀ wá òkè. Ṣé torí bá ń fún ẹ kí ló máa lọ ṣe? Ó máa lọ ra oògùn orí fífọ́ ni. Kí ló mú ẹ tí wọ́n fi ń operate yẹ? It is necessity. Ó bá lọ máa bẹ Ọlọ́run ní jọ̀ọ́, ó bá jọ̀ọ́ máa gbàdúrà. No, àdúrà ò lè ṣe é rí àyẹ. When tó ti rí pé there is a demand for
for you to do an operation, you will go. That is the only solution. Bí ọ̀rọ̀ ogun ṣe rí nìyẹn. Ìwọ ló kakún. Do you think ibi tó yẹ kẹ́ pray, ibi tó yẹ kẹ́ lọ lògùn, ó máa lọ ṣe prayer? It will not work. Ojú ru àbí kéyìn máa ro èèyàn. Ó rí bí eyín téyín bá ń ro èèyàn rí bẹ́ẹ̀ máa ń rí. Ká wá so oògùn eyín fún ẹ pé kó lọ́kọ̀ lọ́lọ́ yìí. Àìmọye èèyàn ni àwa ti ṣe oògùn eyín fún ní èní tí wọn ò yọ eyín téyín yẹn dẹ̀ dúró bẹ̀ tí kò dẹ̀ dùn wọ́n mọ́. Ó ṣe lọ máa gbàdúrà lórí oògùn eyín téyín dùn ẹ̀kọ́ máa ní Olúwa jẹ́ kí eyín yìí kó heal. No, why are we deceiving ourselves? Ṣé bí oògùn yìí náà lẹ lọ ń lò tẹ fi ń heal eyín? Ọlọ́run ló ṣe sí mi. It's a natural thing. You are making many people where you supposed to pray. You will just be praying and give God problem. Whereas God has done some things down for you to be using. Instead of you to be giving him problem. Ó ti ṣe dodo àwọn kọ́kọ́ sílẹ̀ kọ́ débẹ̀ kó lọ mu ní ó tán ó dẹ̀ máa ṣiṣẹ́. Ẹ jọ̀ọ́, ojú ò ní tiwa. We will still come back again today to speak about tomorrow. But I know God is in the journey. We are not going there to fight. We are not going there to do anything. We are going to protest. But we will come back to speak finally on the issue of tomorrow. Thank you very much. Share the video. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ dẹ̀ pé wa tẹ́ ẹ gbé ṣẹ́lẹ̀ wa lọ tẹ́ ní ká bá yín ṣe one or two things. Àwọn nǹkan tó ń fún wa ní little problem ní tí delay fi wà ní ẹnu iṣẹ́ yín tí ẹ fi lé wa lọ́wọ́. Ẹ ṣé gan ni. Gbogbo yín pátá a máa jèrè Yorùbá o pátápátá. Ṣùgbọ́n èèyàn kan kò lè dá já ìjà yìí. Gbogbo wa pátá tẹ́nìyàn kan bá jà wọ́n kàn waste ẹni yẹn dànù ni. Nígbà tó bá dẹ̀ ti waste ẹni yẹn, àwọn tó wà lẹ́yìn wọn ò ní lè ṣe nǹkan kan mọ́. So therefore gbogbo wa la lè jọ já ìjà yìí, not only one person. Èèyàn kan ṣoṣo ò lè face ẹ̀. Tó bá ti lè fẹ́yàn kan bá lọ face ẹ̀, they will waste that person. That is all. Mose nìkan kan ló face ẹ̀. There are many tí wọ́n face ẹ̀. We need to go out in bundle. Then ìjà yìí àṣejà. All we demand from them, give us freedom. Let us go. Thank you. Share the video. God bless you. Ẹ ṣé gan ni. Ẹ kú ọlá Jímọ̀ dúdú ẹ̀yin Mùsùlùmí pátá. Èní máa bá wa lára mu.